Bùnmi ọwá ọmọ Olúgbàdé ṣe ń bẹ́ ń lé ní àbúrò òde inú ilé ló bá wà owó dẹ̀dẹ̀ ẹ̀yìn kùlé ló bá wà ní owó kankan lé òní gangan ní sọjọ́ bí rẹ̀ àṣeyí sàmọ́dún ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí Oǹdó dání ń kì lọ́wọ́ máa ń bọ̀rọ̀ ẹnu ọmọ wọn ní Oǹdó Òkìtì Pupa ẹ̀yin ọmọ aré yín jàjà ọmọ aré yín jàjà sani ń ké sí Oǹdó bẹ́ẹ̀ bá lẹ́yìn òní jàjà mọ́ ìjàǹjà la ó mọ̀ pé yín bó bá dọ̀la ọmọ aré yín jàjà ògún ni kí lọ́wọ́ máa ń gbọ́ dídùn orin mi ẹ̀yin ọlọ́mọ adọ́kọ níbi owó gbé ń so wá máa ń gbọ́rọ̀ ẹnu mi àti èyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ sí èjì wá ń dé èjì wá ń dé nìyí ara alágbẹ̀dẹ ìrèmọ̀gún nìyí ọmọ ayọ̀ ọyùn ìbá tètè fínà ara alágbẹ̀dẹ ni ń bá jẹ́ bọ́n bá fínà wọn ló ṣeun bó fínà wọn ara alágbẹ̀dẹ ló ṣeun fínà ń bẹ ní ẹnu alágbẹ̀dẹ ọmọ àwúkọ́ gbìnrin bí erin fan ọmọ agbẹ̀dẹ bí ìjìbù nírè wá máa ń bọ̀rọ̀ ọ̀run ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí o ẹ̀yin lọ máa dọ́kọ̀ níbi owó gbèsò bí n bá ń kì yín lọ́wọ́ gbogbo ọmọ Oǹdó tó bá wà láyìíká àtàgbègbè kó máa sanwó bàbá yín ẹ wá máa ń bọ̀rọ̀ ọ̀run Oǹdó èjì wá ń dé Ògbómọ̀ṣọ́ máa ń gbọ́rọ̀ ẹnu mi ẹ̀yin lọ máa dọ́kọ̀ níbi owó gbèsò mo torí fífẹ́ mo bá máa ń so lọ Oǹdó kan ò gbọ́dọ̀ jẹ́wé ránfẹ́ ni ò ní gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò bẹ́ẹ̀ lágbọ́ Ọlọ́run ọba ò ní táwọ́ ná ikú tó yáwó ò ní pa ọmọ sàmísàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo happy birthday to you àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn yìí mọ́ ṣe kẹ́ẹ̀sọdún nínú owó kẹ́ẹ̀sọdún nínú ọ̀rọ̀ mọ́rọ̀ láyé kíre ó relédè yín o kíbi yóò mọ̀ yà lójú ọ̀nà yín lọ́jọ́ gbogbo lágbọ́ Ọlọ́run ọba ẹ ní kánjú kú ikú tó yáwó ò ní pa yín ẹ máa sàmísàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo màmá Fọpẹ́ ní ń kí lọ́wọ́ o màmá Tọ́pẹ́ ẹ máa gbọ́rọ̀ ẹnu mi àwọn ọmọ tẹ́ bí ò ní kú ẹ̀yin náà ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ gbogbo ọ̀rọ̀ tó ń pa yín lẹ́rìn Ọlọ́run ọba òní yóò pa yín lẹ́kún láíláí ẹ dákẹ́ ẹ máa sàmísàṣẹ òní gangan ní sọjọ́ ọbí yín orí ẹ pẹ́ láyé ẹ wá máa gbọ́ kẹ́ ẹ dára láwọ̀ bí oṣù káyé yín dára kó sunwọ̀n kó dùn bí oyin orí ẹni nígbéni délé owó orí ẹni agbéni délé ọlà nítẹ̀yìn ayáláre sani ń kí lọ́wọ́ láre tó ń gbọ́ dídùn orin mi ṣé máa bọ̀ nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ni ọmọ Ṣakí ọmọ ògùn òrọ̀ kin àgbẹ̀dẹ òrọ̀ bàbá nílé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ Bùnmi ọwá Olúgbàdé bó bá ń gbọ́ orin ìyálà tó yàtọ̀ mọ́mọ́ bínú pé mo bọ́ ọ láyé pé mo wá pè ọ́ lóko àǹtí rẹ Kẹ́mi aya Barrister tí ń jẹ́ Adémilúwà ló ní kí n kí ọkú ọjọ́ bí o olóògbé gangan ní sọjọ́ bí rẹ kórìíjó pẹ́ láyé ó ní kó dára láwọ̀ bí oṣù káyé rẹ̀ dára kó sunwọ̀n kó dùn bí oyin ọdọọdún ní láṣọ lógúnlógún ọdọọdún ní kan so lọ́gbọ̀nlọ́gbọ̀n ó ní ọdọọdún ní mọ̀rìwò sọ̀sọ́ ó lóun mọ̀ dájú pé ọdọọdún la rọ́mọbì lórí àtẹ bójúmọ́ bá ti mọ́ kó o mọ́ ríre ni kíre ó relédè ọ́gìbì ó mọ̀ yà lójú ọ̀nà rẹ lọ́jọ́ gbogbo ó ní lágbà Ọlọ́run ọba ò ní táwọ́ ná ikú tó yáwó ò ní pa ọmọ sàmísàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo àjídèwé sánidékù ẹ̀ lírí o àgbórakọ̀ ṣébó ń sáni ti gbìn o báyé olóko bá pẹ́ nínú gbó a máa dàbí èwe ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí nìlú báyé bá wà ń jáyé àbáyé ò jáyé mọ́ ó máa fa ìkúdẹ́gbẹ̀ẹ́ra ni. tí wọ́n bá ń bi ọ́ léèrè pé táwa lè nìyàn tí ń faré ìjálá kí ọkú ayẹyẹ máa ń sọ fún wọn pé Àjàlá Òdì ni mí mọ̀dẹ rẹ̀ sàmárì ńlọ́lá ọmọ epo ní mọ̀dẹ èmi l'Ògbómọ̀ṣọ́ ajílété ibi agbéjẹ kàgbẹ̀gì àtòmù nǹkan yangan nílé ìjógí òru ọmọ ajílété pọ́ndògún àròyé Jésù ń lè mí jẹ́ pàmò ń gbọ́ dídùn orin mi Kẹ́mi aya Bàrí ló pé happy birthday to you ma. happy birthday o bí wọ́n ṣe rán wa gan. Bùnmi ọwá.